dúpẹ́ lọ́wọ́ bàbá mi Wasiu Kafata bí gbogbo èèyàn kíyìn èmi ò kíyìn ẹ kú ìgbàlejò inauguration Champions League àná yẹyin ó tún yẹ lẹ ojú olóde máa di ni ojú bàbá mi Wasiu Kafata ojú wọn ó di wọn ò ní rádúrà àwọn èrò tó pọ̀ wá bẹ̀ ńlá ìní tán yìí ìjókòó àná ọ̀yẹ́yìn o àfiwé ìjókòó àná ó dàbí freedom bàbá 50 years tó fàgbára kọ́sẹ́ ọ́ìlì sẹ́wọ̀n pé wọ́n kàn bá ṣe wúruwúru ni wọ́n ò pé tó yóò ti fi ọjọ́ àárọ̀ rẹ̀ ṣe nífàlẹ́ rẹ̀ ṣe ìwọ̀n ọ̀dà àwọn èèyàn sórí ìjókòó ọ̀rọ̀ yín wá dàbí ẹni tó fi 50,000 ọ̀dà iPhone 17 tẹ́mu kí ni ọ̀rọ̀ àjùkè lọ àrígìnì wọjà tẹ́ gbé wá náà ìgbẹ́lá náà ń pọ̀ lẹ́nu ọ̀rọ̀ ọ̀dà lẹ́nu àfi bí ọmọdé tún mú yẹn lọ nígbà tí wàá ṣe inauguration Champions League bá ẹjọ́ ẹ bá pín draw o ọ̀la Friday o European Champions League Friday nàmbá sábà ń pín draw ẹ̀yin náà pín draw ká mọ bá ṣe mọ bára wa play èmi náà gba fọ́ọ̀mù ẹ mọ́jọ́ owó fọ́ọ̀mù wọn pọ̀ o ní sì kò tíìmù wa ṣẹ́gbọ́ inauguration League of Imam inauguration dàbí ẹ pé èèyàn ń ṣọ̀fọ̀ ẹ má bínú o ẹjọ́ o. bàbá mi Mufti Daru tó bá dìgbà mi ẹ kọ́kọ́ test capacity yín ní irú ìsàlẹ̀ ọba náà ẹ pa àwọn mọ́mọ́ rọ́ọ̀tì bíbẹ̀ àtàwọn àfa ẹ ṣe inauguration láàrin wọn tí wọ́n bá gbọ́ sí yín lẹ́nu inú ìlú tá a wá ìgànsẹ̀ lè rí inauguration sí ẹjẹ́ àjọsọ òdodo ọ̀rọ̀ láàrin ara wa kẹtù wá fòfẹ́ rẹ̀ lọ odidi gbogbo ilẹ̀ Yorùbá èyí náà àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tó sojú lọ́yìn láàrin wọn gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá pín báàgì pure water kan mọ́ra wọn lọ́wọ́ pure water ó tún ṣẹ́kù dámi wọn pọ̀ ìmáàmù ìlú bo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìrìn ìmáàmù ìlú kankan ẹ wá ń ṣe inauguration Champions League Premier League La Liga Serie A láàrin ara yín ẹlẹ́ǹsẹ̀ inauguration League of Imam kọ́ lélẹ́ yìí o kò yàtọ̀ sí bẹ́ẹ̀ pé èèyàn ń fi ẹgbẹ́ kápẹ́ńtà àbí bricklayer lọ́lẹ̀ èèyàn kan pa àwọn aláàfáà pé wọ́n wá ṣàdúrà bẹ̀rẹ̀ ẹjọ́ tó bá dìgbà mí ẹ̀kọ́ mọ test capacity yín ní word by word kẹ́ tó wọ bóyá bíi state local government gan. fasadu kẹbírù alimu mutatikun wàkìbárù mínú jáìlú mutanasiku umma fitinatun filia lamina asimatun lima bima fidini yatama shaku. ẹgbọ́ part 2 rọ́bìtà túmùsì bátùn part 2 rọ́bìtà àbòsí rọ́bìtà fìtínà. gbogbo yẹyin náà mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń pa pé ẹ ń wí lẹ́nu nínà ń bọ̀lẹ́ ti fẹ́ gbàgbé ẹ̀rí ẹ̀yin tẹ́ ń wí lẹ́nu pé ẹ dá rọ́bìtà mi lẹ̀ mo bí léèrè gẹ́gẹ́ mo ní béèrè mẹ́ta tí mo fẹ́ bí léèrè mo dẹ̀ fẹ́ kẹ́ bóde kẹ́ sọ fún gbogbo ayé ọkẹ́ tí wọ́n bá bí léèrè gẹ́ pé kí ló dé tẹ́ ẹ fi ronú pé ẹ tún fẹ́ dẹ́gbẹ́ kan lẹ̀ rọ́bìtà yìí lẹ fẹ́ sọ láti fi borí tàwọn bàbá àtijẹ́ta yìí mo fẹ́ kẹ́ ẹ bóde kẹ́ ẹ wá sọ èsì ó jẹ́ tún àwíjàre tẹ́ ẹ fẹ́ mo fẹ́ kẹ́ ẹ bóde kẹ́ ẹ wá wù. ẹsẹ̀lẹ́ni ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó rọ́bìtà àbòsíjọ yìí rọ́bìtà fáwọn èmi kẹ́tẹ̀ ń wí kẹ́tẹ̀kẹ́ ẹ̀yin tẹ́ ẹ kó ẹgbẹ́ àbòsíjọ ẹ sì pèrè ayé rọ́bìtà. ṣẹ́ni ọmọ ìwà kọ́mọ́ lórí ni ẹ̀yin tẹ́ ẹ kó ẹgbẹ́ tẹ́ ẹ kójọ yìí tẹ́ ń papẹ̀ mọ́ra rọ́bìtà yìí mo fẹ́ bí léèrè ta ni lídà yín ṣé bàbá sífì mọ́ mú Ìbàdàn agbọ́tọ̀mọ kékeré bàbá àlùbáríkà sáwọn ọ̀nàgá yín ṣé bàbá sífì mọ́ máa gbà gbogbo tí ń jẹ́ Ọ̀ṣun state sáwọn ọ̀nàgá yín ṣé bàbá sífì mọ́ máa gbà fún Ògùn state sáwọn ọ̀nàgá yín ṣé bàbá sífì mọ́ máa gbà fún Lagos state sáwọn ọ̀nàgá yín ṣé bàbá sífì mọ́ máa gbà fún Èkìtì state sáwọn tá a lọ̀gá yín inú àwọn àgbààgbà ẹ̀sìn wa nílẹ̀ Yorùbá ẹ sọ ẹ mú àpúrúfà wá ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta límọ̀nà rúkù gbogbo téèyàn
ní topic yóò dẹ̀ máa ní àdírẹ́sì yóò máa ẹ bóde ká ẹ sọ fún gbogbo ayé kí lẹ gbà lérò gan kí lẹ fẹ́ fàyọ gan kí lẹ fẹ́ gan nínú ẹgbẹ́ àbòsí tẹ́ ẹ dálẹ̀ yìí kí ni tájẹ̀tì yín kí ni fókọ̀sì yín ẹ sọ kí gbogbo ayé gbọ́. ìbéèrè mi àkọ́kọ́ àbòsí ni ẹ̀lẹ́rẹ́sìfọ̀ ìbéèrè ẹ̀kejì àbòsí ni ẹ̀lẹ́rẹ́sìfọ̀ ìbéèrè ẹ̀kẹta tẹ́ ẹ bá lẹ̀rẹ́sìfọ̀ ẹ bóde sọ̀rọ̀ láì gbogbo ayé ẹ sọ kẹ́ fún mi lésì ẹ sọ kẹ́ fún mi lésì kí là ń pàpẹ́ mọ́ra ìsìláàmù sí bẹ́ẹ̀ ni lárí bọ̀dá wa kan náà tí ẹ bóde jò ní tí ẹni ká máa lọ kọ́ bí ẹ ṣe ń yìnbọn wọ́n ní ká máa lọ kọ́ bí ẹ ṣe ń yìnbọn ṣé níwà ti sọ́rí fún un mọ́tìkì nìyẹn sárùdù nìyẹn ṣé bàlágà nìyẹn. kúnlẹ̀ akọ̀wé ká náà mú rọ̀m bódodo bá ti wù kókóró tó ẹ jẹ́ sọ àpé ẹ̀ lè tó kó ìkankanjọ lábẹ́ rọ́bìtà àwọn bàbá yìí bọ́tí ẹ̀ ní ìpè ní rọ́bìtà níṣẹ́ ètí àdúlẹ̀ wà sí nà ń bẹ tí bàbá mi àgbà Sheikh Alhaji Taofeek Akeugba Gold ọmọ Akeugberu tí wọ́n jí àmẹ́rù làámù gbogbo wa ètí àdúlẹ̀ wà sí Ọ̀ṣun state Ogun state Ọ̀yọ́ state Lagos state Ekiti state Ondo state mẹ́fà èsì ni wá báyìí ètí àdúlẹ̀ wáyé sí àwa wà lábẹ́ àṣẹ àwọn bàbá wa rọ́bìtà abẹ́ wọn láwà afẹ́ máa kú iṣẹ́ wọn lọ́wọ́ afẹ́ máa kú àṣeyọrí wọn lọ́wọ́ torí gba àdẹ̀gbẹ́ ilẹ̀ gbogbo àwọn bàbá ìtẹ́jẹ́ lídà yìí ládọ́dọ̀ wọn tá a lọ jẹ́wọ́ pé èrò wa rè alihamdulilayi ìta àdẹ̀ torí ẹ̀gbẹ́ dáìtì àdùnnú wáyé sílẹ̀ ó ti sèso rẹ̀ ẹni báwo láti bára wa sọ̀rọ̀ tí ò ní jẹ́ pé àmọ́ àtàkẹ́ra wa bá lè ní social media èyí tó pọ̀ ju èyí náà lè dálẹ̀ ẹ̀yin lẹ́ tẹ̀lé táyé láàárọ̀ ẹ kò lẹ́yìn rẹ̀ tẹ̀lé Kẹ́hìndé lọ́sàn-án tó bá dẹ̀lẹ́ tó ní Ìdòwú tó ní tí ẹ̀yin náà lẹ́ẹ̀ni mọ́ kífù ẹ̀ mọ́ bí ẹ fẹ́ dúró sí. rere lẹ́sàn ìkà náà lẹ́sàn rere lẹ́sàn ìkà náà lẹ́sàn ṣèyí tó bá wù ẹ́ nínú méjèèjì ẹ̀sìn àké àdàlẹ̀ rí ọmọ kò sí tí jẹ́ rọ́bìtà kankan lẹ́yìn táwọn bàbá wa ń ẹ̀ ń tẹ̀ra yín ní dey play ni ẹ lọ jókòó alábòsí ni alábòsíà oníyẹyẹ sísìn.